Ekaro, Ekason, Ekale, Akibitejimowa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like, and share. Asiri Irawo ti jáde o lórí ikú tó pa Omije Ojimu. Asiri Irawo náà wọ́n ti fi ìran yìí kalẹ̀ tipẹ́tipẹ́tipẹ́. So nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n rí arábìnrin ní church tẹ̀tí rí nínú àwòrán yìí, wọ́n ní ṣé ohun tó kàn lélẹ́yìí àbí kó gbé ìgbésẹ̀ tó lágbára torí nǹkan tó ṣe Omije Ojimu. Wọ́n ní spiritual attack nìkan ṣe ordinary. So ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ jẹ́ ká tó gbọ́ àṣírí lẹ́nu Woli Asiri Irawo. Don't forget to subscribe, like, and share. So you promise God that you will serve him with your voice. Omije Ojimu ò gbọ́dọ̀ kú. Omije Ojimu kò gbọ́dọ̀ kú. Ìdí ẹ̀ gangan tí mo fi jáde nìyẹn. Mi ò ṣe eléyìí o láti wá polongo ara mi o. Ọlọ́run ọba òun ló ń gbé nígà o. But fídíò tí mo wò tán yìí tí pastor yẹn ń sọ fún mi jójúmọ́, so now you will use your song, you will sing your song to God, and you use your song to celebrate. Ọmọ ọdún tí Omije Ojimu ti ń kọrin bọ̀ ṣé ohun tó nídìí nìyẹn? Ṣé nǹkan tó Omije Ojimu ṣé ohun tó nídìí ni pastor yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀? A ní Nàìjíríà ẹ jẹ́ kó rí wa máa pè é, ẹ jẹ́ kó rí wa pé Nàìjíríà spiritual attack ní nǹkan tó ṣẹlẹ̀ sí Omije Ojimu yìí. Ẹgbọ́n tí pastor ń béèrè lẹ́pẹ́ ṣé wàá dẹ̀ fohùn ẹ̀yìn Ọlọ́run, ṣé kìí fohùn ẹ̀yìn Ọlọ́run tẹ́lẹ̀ ni? Ṣó mẹ́yẹ ohun rẹ̀ tó ti fi tú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sílẹ̀? Òun fún ara ẹ̀ wà nínú ìdẹ́sìn, ẹ wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé yóò padà fi ohun ẹ̀, ṣé yóò padà fi yin Ọlọ́run? Listen to me. We use spiritual to attack spiritual. Ṣẹ́rí àti máa ń fi ayé wa play kite jù. Èèyàn pàtàkì l'Omije Ojimu jẹ́, if not I will not come out. Bàbá Asiri Irawo lórúkọ tèmi. Gbogbo ẹnikẹ́ni tó bá ní contact Omije Ojimu, ẹ bá mi sọ fún pé kó wá èèyàn kó rán sí mi. Ohun tí mo fẹ́ fún lélẹ̀. Iwájú Ọlọ́run àti ènìyàn tó bá ti lò ó tí kò bá ti kápá tó ń bẹ́ńbẹ́ yẹn, mi ò ṣe wòlíì mọ́. Listen to me very well. Spiritual attack ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí yẹn. Ẹ pè é níbi tí wọ́n ti ń bọ̀. Ẹ pè é jẹ́ kó rán ènìyàn sí mi. Bàbá Asiri Irawo lórúkọ tèmi. Sórí tí mo gbé dání mo torí Omije Ojimu mo ṣe lọ ṣe láti fi kápá tó ń ṣe yẹn ni. Bẹ́ẹ̀ ni spiritual ni o. Spiritual, this is not the matter of joke. WhatsApp number tèmi kò yípo padà 08054353629. Bàbá Asiri Irawo ni mi kò síbi tí Ọlọ́run tí Ọlọ́run ò kí ń lò wálé lórí. Ṣòfò àti wọ́n bá ti gbàgbọ́. Ẹ bá mi share video. Ẹ jẹ́ kó kàn Omije Ojimu lára. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share video yẹn lọ báyìí. Torí tí ẹ mo ṣe iṣẹ́ ìsílẹ̀. Ó kàn máa fọ ẹsẹ̀. Ó máa fọ ẹsẹ̀ yẹn ni. Níwájú Ọlọ́run àti ènìyàn. Gbogbo ohun tí àjọ sọ nípa ẹ̀ gbogbo ẹ̀ pátá ni ó give testimony lé lórí. This is not a matter of joke. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 7025 475427 lẹ́ẹ̀kan sí +234 7025 475427. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus.
Amen.